ọmọ ìyá mi. Bandit kan sáwọ̀ gbẹ́, wọ́n sáwọ̀ gbẹ́ lọ́yọ̀ state tí wọ́n sáwọ̀ gbẹ́. ẹ wá wo ohun tó ń lọ àwọn ọmọ ogun Ìbà Gani Adams wọ́n yarí bọ́ sínú ìgboro nílùú Ìbàdàn wọ́n ní no more bandit ẹ má jẹ́ kó jẹ́ fíìmù o ẹ má prank wa o ẹ jọ̀ọ́ ẹ̀yin ènìyàn ṣé fídíò tá fẹ́ wò ṣé kìí ṣe prank ṣá ṣé kìí ṣe pé ẹ ń prank wa ẹ má prank wa o torí ohun tá a fẹ́ rí náà lélẹ̀ ohun tá a ti ń pariwo láti ọdún ìwà ohun tá a ti ń pariwo gangan ohun ìgbésẹ̀ tá a rí yìí a dẹ̀ ti rí àwọn bàbá wa kan láti UK Citizen AY ọ̀gá mi pàtàkì àti bàbá mi David Hamilton àní agbára Ọlọ́run máa pe àwọn méjèèjì yẹn wo 5 and 6 bí iṣu bí oríṣi bó ṣe jẹ́ fọ́rùn bẹ́ẹ̀ náà mo ṣe jẹ́ sí wọn ọmọ ni mo jẹ́ sáwọn méjèèjì Citizen AY ni o bàbá mi David Hamilton ni o mo máa pe àwọn méjèèjì ní agbára Ọlọ́run inú mi dùn pẹ̀lú àwọn development tá à ń rí ẹ má jẹ́ kó jẹ́ prank ẹ má prank wà á ń dẹ̀ ẹ má dẹ̀ ṣe gìràgìrà tú ẹ lẹ́ kẹ má lọ ṣe gìràgìrà kẹ wá ṣe tú ẹ bẹ́ẹ̀ ṣe ní kẹ ṣe gbogbo state ilẹ̀ Yorùbá pápátá tí ẹ ní àwọn ọmọ ogun sí ẹ kó wọn síta Ìbà Gani Adams ẹ kó gbogbo àwọn ọmọ ogun síta lóòótọ́ ẹ ní agbára ẹni tó bá dánwò ẹ̀wò nílẹ̀ Nàìjíríà ẹ mọ̀ pé àwọn olórí wa àwọn ló wà nídìí ohun tó ń lọ yìí tẹ́yàn bá lọ kó àwọn ọmọ ogun sí ó lọ ń kojú àwọn Fúlàní wọ́n lè wá gbé ẹni náà tí ẹ mọ̀ pé àwọn Fúlàní àwọn ló ní ìlú ọmọ ìjọba ni wọ́n ṣùgbọ́n àwọn ọmọ ogun ìlú Ìbàdàn tó ń bọ́ síta tó ń yarí lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n yìí ẹ jẹ́ kó so èso rere o torí ohun tá à ń pè fún nìyẹn ohun tá à ń pè fún ni eléyìí ẹ jẹ́ ká wá lọ sókè lọ́hùn ká lọ wo bí ó ṣe lọ. Bandit kan sáwọ̀ gbẹ́ wọ́n sáwọ̀ gbẹ́ lọ́yọ̀ state tí wọ́n sáwọ̀ gbẹ́. No bandit in Oyo State. OPC Gani Adams is on the road. No bandit in Oyo State.
ọmọ ìgbà àkọ́kọ́ tọkọtọkọ fún ṣe dúpẹ́ lọ́wọ́ rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ bàbá rẹ̀ nàgà tó mọ̀ sọ́rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ yìí bàbá ẹgbà wọn lálejò àti pé agbọ́dọ̀ wà ní láti wá kí bàbá wa olóògùn ọ̀fẹ́ because èyí kọ́ ni bàbá ti dúró tilẹ̀ Yorùbá àti kékeré wa ẹjọ́ níjà ìjọba láti kékeré èyí kọ́ pàtàkì ìdíbí pàtàkì ìdíbí òtí ẹ̀díbẹ̀ ìṣọ́gù àwọn ti wà tipẹ́tipẹ́ nígbà àti tọ́gù lẹ̀ Yorùbá pé ìjà Yorùbá nọ́mbà ló ń jà títí tán délé ni so adigunlọ yín bàbá ló bẹ̀rẹ̀ ẹ ṣe gan ẹdínwó pọ̀ fún alágbára Ọlọ́run ẹ̀dẹ̀ nígbà gbẹ̀rẹ̀ alágbára Ọlọ́run ẹ̀wà Jésù ọlọ́dọ̀lọ́ fún ìwádìí alágbára Ọlọ́run adigunlọ yín bẹ́ẹ̀ ṣe ń dúró sí ìdọ́dọ̀ Yorùbá Ọlọ́run àdúró tilẹ̀ tí ẹ̀ ẹ̀tẹ́ lágbára Ọlọ́run adigunlọ yín fún àǹfààní tẹ fún wa láti wá lóyún bàtí mo dé ta mẹ́rin inú mi dùn mo rí mo gbọ́ àwọn OPC everywhere but yes ó ṣe òpin yes bàbá àgbọ̀nà wa bá inú mi dùn mo rí gbogbo ìta mi ẹgbẹ́ bí ẹgbẹ́ rẹ̀ kún ọgbẹ́ bàbá wa pa yes inú mi dùn pé àní bàbá kan lẹ́yìn ọjọ́ bàbá kan lẹ́yìn wọ́n yes inú mi dùn ọgbọ́n mi kò tó inú mi dùn sọ ẹgbẹ́ lọ́nà bàbá wa lọ́wọ́ fẹ́. mo lè fẹ́ fi àǹfààní láti àwọn ìjọba wa ní Nàìjíríà wọ́n jọ ìjọba ní Nàìjíríà ààbò ilẹ̀ Yorùbá owó di dandan adẹ̀ ní bàbá níkàwọ́ tó lè bá wa ṣe gbogbo ẹgbẹ́ Yorùbá ìjà gbọ́dọ̀ jẹ́ Yorùbá lọ́gbọ́dọ̀ jẹ́ wà tábàlùmọ̀ fẹ́ mọ̀ pé ìtura ẹgbẹ́ sí wọ́n gọ́ọ̀mẹ̀ntì support wọ́n máa parí fún gọ́ọ̀mẹ̀ntì náà kó support ní ìmọ̀lẹ́ ìdílé gọ́ọ̀mẹ̀ntì support gọ́ọ̀sẹ̀ tí wọ́n gbọ́dọ̀ ìgbà pé ààrẹ òṣèlú wọn kọ́ wọ́n pa àwọn Yorùbá kí láàrin ní ṣe nígbà kan kò máa bẹ̀rẹ̀ pé kí láàrin ní ṣe pàtó gọ́ọ̀mẹ̀ntì pé gọ́ọ̀mẹ̀ntì àwọn fẹ́ ṣe gọ́ọ̀mẹ̀ntì fún wọn láyè pé wọ́n wá síbẹ̀ ṣé wọ́n mọ̀ lọ́bẹ̀ ní ilé àkọ́kọ́ gun wọn kó àdá lọ́bẹ̀ program lọ láì dá àbúrò gọ́ọ̀mẹ̀ntì easy ṣé tó máa lọ́bẹ̀ ọ̀nìtàdé wọn mọ́dà pé ìsìnkú àrẹ fẹ́ ṣe ààrẹ nífẹ̀ẹ́ Yorùbá dédé tí mo mọ̀ dáadáa ní wọ́n lọ pé ìyàwó lọ́pẹ́ ààrẹ nífẹ̀ẹ́ Yorùbá ààrẹ fẹ́ kí àjẹ Yorùbá ọ̀rọ̀ mo mọ̀ pé ẹ̀ ṣe ààrẹ gbọ́dọ̀ ní mo mọ̀ dáadáa ní bọ̀ gọ́ọ̀mẹ̀ntì wọn máa pè sí ọjọ́ kí ni rísì gangan a ní ìsìnkú ti dáwà láàmú nílẹ̀ Yorùbá kí ló fà á gangan tó ń tún gbà kẹkojú àwọn tó ń dáwà láàmú yìí because ẹ ti sọ àtẹ̀jà àtúnṣe ọ̀tá ìdá nọ́mbà pé ẹrẹ́dì kí ló tó ń fún náà láti lọ kí ló fà á gangan dé pé lóòótọ́ gọ́ọ̀mẹ̀ntì máa fẹ́ tó ẹ pé lóòótọ́ gọ́ọ̀mẹ̀ntì fẹ́ fàgìlì security ẹ wọ́n lọ sí ara yín pé ẹ̀yin rẹ́dì ẹ kọ̀ fún un láyè pé ẹ lọ́bẹ̀ gọ́ọ̀mẹ̀ntì ló fi ìlànà sí but that way àpèjì owó gọ́ọ̀mẹ̀ntì ilẹ̀ Yorùbá and the federal government of Nigeria pé kí kàn jọ security Yorùbá ó jẹ wá lógún gan ó jẹ wá lógún gan adẹ ní ọ̀sán fún òun rẹ́dì kí ni ó fà gbọ̀ngàn tẹ́rẹ̀ fí ìjọba pé lóòótọ́ sọ pé ẹ bá fẹ́ kí nǹkan tó àti mú security ilẹ̀ Yorùbá tó fà àárín ìyọ̀ tí yé mi o kọ́ jọ kó fún wọn ní gbogbo agbára tó máa lè fún wọn kó lọ pátápátá lẹ security ilẹ̀ Yorùbá kó jọ̀dọ̀ náà àdúrà abẹ́lẹ̀ lámòsíkà. bẹ́ẹ̀ni gbọ́sẹ̀ ó yà sọ̀rọ̀ náà pé àfẹ́ kí ọ̀fọ̀ wá kó wa lẹ́rú kí àwọn kan lókè òkè ẹ̀yà náà yẹn kọ́ máa pa wọn wá ọjọ́ pẹ̀lú láàrin sọ̀rọ̀ àwọn kan wá pẹ̀lú ilẹ̀ Yorùbá lẹ́ pé ó dùn àrẹ ní ojú wọn máa ń pè pé ó dùn wọn pé but when government refuse to empower him to go there what can he do? Kanu jọ go there pé òun fẹ́ lọ attack possible wàá àfihàn gọ́ọ̀mẹ̀ntì kan jọ kó bá wa ṣe kó fún wọn ní agbára àyẹ̀fẹ́ kó lọ síbẹ̀ ó gbọ́n fẹ́ ẹ̀ẹ́dẹ̀pẹ́ fún wa ẹ̀pẹ́ fún wa ẹ máa ẹjọ́ gbogbo nǹkan tẹ́ ẹ̀ gbogbo lóṣù àgbà máa ń gbà ní àwa mọ̀ pé ẹdún ìṣẹ̀lẹ̀ Yorùbá àwọn ọ̀gbẹ́ nífẹ̀ẹ́ Yorùbá àwọn tí ò mọ̀ ní òmọ̀ èmi mọ̀ àmàkà àwọlé alẹ́ mọ̀ mo pẹ́ nífẹ̀ẹ́ Yorùbá dénú ní ẹyẹ bóyá ẹsẹ̀ lé lẹ́yìn ẹsẹ̀ kan mi ẹni wájú ẹsẹ̀ mi kan náà dájúdájú ló bẹ́ẹ̀ bá jẹ́ pé mo wọ èmi ní wá mi lé ní mi máa gbé mo wo àgbéyà sí bò torí pé mo rí pé ẹni fẹ́ Yorùbá dénú ẹgbẹ́ lórí pé màá sọ ọ̀hún ti sáyà ó yẹ máa ń dùn ní gbogbo lábùn ilẹ̀ Yorùbá ó gbé máa ń dùn sí mo lẹ́ẹ̀kí nífẹ̀ẹ́ ní dénú pé máa yí kí ló gọ́ọ̀mẹ̀ntì ṣe fún bàbá ìtàn ẹ̀fọn fún ẹ̀ lágbàdo ẹjọ́ ìtọ́jú bá ń gbọ́ lọ́sùn lọ́sì àgbà máa ń gbà ní ó kàn fẹ́ ẹjọ́
ẹ máa fọwọ́ wọnú ẹ má jáwọ́ lọ́rọ̀ wa nílẹ̀ Yorùbá ẹ tí wọ́n bá wa ààbò tó bá tọ́ fún ilẹ̀ Yorùbá nǹkan tó bá lè ṣe ẹ bí kọ́ṣọ̀ káàkiri gbogbo àgbáyé àárín inú wa dùn sí pé kọ́ṣọ̀ fún ilẹ̀ Yorùbá pé ẹ̀yin lẹ́ gbé àṣà Yorùbá láti káàkiri àgbáyé gbogbo ìlànà inú wa lẹ́nu sí ẹ jọ ẹ tó wọ́n ṣe lọ ẹ má relent ẹ má dẹ̀ bínú ẹ má gbọ́ ẹbí ṣe pé ẹ má jẹ́ pé ó kú bí pé ẹ ti tó pé ẹ má jáwọ́ náà ẹ má jáwọ́ náà ẹ kúrò bàbá wa sí ẹ dẹ̀ ẹ má lágbára lọ́run ẹ ṣe gan-an ẹ ṣe gan-an. Ẹ bá a dárúkọ yín dádì àti orúkọ mi ni Francis Ajibode, President General Oòduà Warrior Group. Bàbá lórí nǹkan tí Ìbà Gani Adams sọ nínú ìpàdé tí wọ́n pè lénìí, kí ni nǹkan tẹ́ ẹ lè rí sọ sí? Ìjọ tí mo rí sọ sí náà ní kókó ọ̀rọ̀ ni wọ́n sọ yẹn tó dábàá wọlé Yorùbá yìí lóòótọ́ àwa la wà ní president ṣùgbọ́n Yorùbá ó máa ń fi ọgbọ́n ṣe nǹkan ni tó wáyé pé àwọn ẹ̀yà nílò wà ní president lọ ṣe wà president yìí ní tí wọ́n máa ṣe fún ọ̀tọ̀ ni ṣùgbọ́n àwa náà ti wá ń wò pé wọ́n ti rò pé a lè sọ̀rọ̀ wọ́n ń sọ wá dọ̀dẹ̀ lọ a lè gbé ọ̀dẹ̀ lórí nǹkan wa a lè fẹ́ ti president wa láti jù kọ́mọ́nì pé torí pé jẹ́ àwọn náà ń ṣe àkóso ni wọ́n fi ń dà nǹkan rú so àwọn náà ní olórí jagunjagun lè fi ààrẹ Gani Adams jẹ́ bẹ́ẹ̀ àwọn náà dẹ̀ ààrẹ àti support ẹ̀ láti dúró tì gbogbo tó bá fẹ́ dálẹ̀ àlè gbà tó gba ilẹ̀ Yorùbá yìí gbogbo àwa ajìjàgbara àti ṣetán láti tẹ̀lé ààrẹ láti tẹ̀lé gẹ́gẹ́ bí olórí wa láti jagun tó wà lẹ́yìn. Ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò lórí tó wà lẹ́yìn tá a dúró fún nìyẹn torí ẹnìkan náà láàfin síwájú bàbá ṣe ní president ti gbogbo ayé ni ṣùgbọ́n Ààrẹ Ọ̀nà Kakanfò tí Yorùbá ni so a dẹ̀ dúró tì gbogbo ohun tó bá lè dálẹ̀ náà a dúró tì. Ẹ ti ṣetán láti gbara yín lọ́wọ́ àwọn Fúlàní. a ti ṣetán láti gbara wa lẹ̀ ibi gbogbo mẹ́gun lójú àtòkèrè láti lọ gbogbo omi tó ń dé dúró yìí ó ti ń gbà wá lẹ́mìí lọ táàní lè rìn lẹ́ bàbá wa èyí tá bàbá wa ṣe ń gbà kẹta gba ilẹ̀ tán gbàdé lọ́rin àwọn ò lè gbà kò sáyè yẹn fún wa. Àmọ̀ràn wa lè wá fẹ́ fún president wa tó jẹ́ ọmọ Yorùbá tó láṣẹ láti fún yín ní support ìbámu ó lẹ́fẹ̀ẹ́ fún. Àmọ̀ràn tí mo lè fún náà ni pé ó wò pé téèyàn bá lọ kí ọkọ bá rogo tó bá rodò yóò padà wálé ni o níta fẹ́ ṣe yìí kó dán support wa kó gbè wá lẹ́yìn ní pé gẹ́gẹ́ bó ṣe jó lórí Nàìjíríà ní pé kó gbé ìgbésẹ̀ tí wọ́n sọ pé bóyá àbí ó torí pé Yorùbá ni ṣùgbọ́n náà ọmọgbẹ́ tí ó fi ṣe ọmọ Yorùbá ni ọmọgbẹ́ bó ṣe lè ràn lú ẹ̀ lọ́wọ́ ọmọ bó ṣe lè ràn wá lọ́wọ́ ìgbà tó bá kọ̀ tí ò bá ràn wá lọ́wọ́ tó bá kó ìjọba yóò padà wálé o ilé náà ní ilé làbọ̀ sí gbogbo padà fún àbáwọ̀ tó akọ̀rọ̀ ni pé lásìkò yìí tá a nídìí rẹ̀ kọ́ ràn wá lọ́wọ́ ni tó bá ti ràn wá lọ́wọ́ àwọn náà ń ṣe mùndú tó bá ràn wá lọ́wọ́ á mọ̀ tí ò bá dẹ̀ ràn wá lọ́wọ́ á mọ̀ ṣùgbọ́n kọ́ ràn wá lọ́wọ́ ní báyìí tó bá ṣe tán yóò padà wálé ni olóòdẹ̀ ni yóò fàbọ̀ sílé yóò mọ̀ tó ń ṣe nígbà tó wà bẹ́ẹ̀. Orúkọ yín lẹ́ẹ̀kan sí bàbá wa. Orúkọ mi ni Francis Ọláyíwọlá Ajibode, President General and the founder Oòduà Warrior. Kí làwọn slogan yín tẹ máa pè táwọn èèyàn yín fi máa ń da yín lóhùn? Ọmọ Oòduà Ìṣẹ̀yà, ọmọ Oòduà Ìṣẹ̀yà, ọmọ Oòduà Ìṣẹ̀yà. Akínyìn ẹ ṣé bàbá wa. Ẹ ṣeun gan ẹ̀yin ènìyàn wa òun náà ni fọ́rọ́ náà lẹ ti wò yẹn ẹ wo ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí bàbá wa David Hamilton àti Mr. Ayọ̀ Ògúndìmú tí a mọ̀ sí Citizen Y òun ni olùdásílẹ̀ Odùduwà TV radio Citizen Y àwọn náà lẹ́rìí yẹn àjọ wà nínú movement ni bí ìpé bóyá ẹ̀rí wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yẹn òun mí pé wọn ò sí nínú Yorùbá Nation Citizen Y wà nínú Yorùbá Nation wọ́n wà ń bẹ̀. Fọ́nrán kan náà jáde lánàá níbi tí wọ́n ti ń recite orin orílẹ̀-èdè wa that is Yorùbá Nation anthem ibẹ̀ ni mo ti kọ́kọ́ rí Citizen Y mọ́ àwọn ògbà kí ló ń ṣẹlẹ̀ ń bèbà yìí ó ṣẹ̀ṣẹ̀ wá yé mi ni wọ́n náà pè fún meeting kan ni fún security a máa gbọ́ a lọ ṣèwádìí a mú full details ẹ̀ a máa mú wá ní ẹ̀kúnrẹ́rẹ́ a máa mú full details wá ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí ìkànnì yìí ẹ ṣáà máa bá wa ká lọ ẹ tan notification bell yín anytime tá a bá ti load video a lè notify yín ẹ wo fọ́nrán wa ẹ wò kẹ́ máa bá wa like kẹ́dẹ̀ máa fi ṣọwọ́ sẹ́lòmíì ẹ bá wa pín
gbogbo bí iṣu ṣe kú bí ọ̀bẹ ṣe bẹ́ gbogbo ẹ̀ náà ni a ṣì máa ṣèwádìí lé lórí nǹkan tó dá lé lórí ní àpéjọpọ̀ wọn ohun tó dá lé lórí gbogbo ẹ̀ la ṣèwádìí lé lórí lágbára Ọlọ́run. Mo rò pé àwọn bàbá wọn ti ń jí díẹ̀díẹ̀ ń sìn ohun tá à ń fẹ́ gan náà lélẹ̀ ohun tá à ń fẹ́ lélẹ̀. Ilẹ̀ Yorùbá dọwọ́ gbogbo wa, ilẹ̀ Yorùbá ó dọwọ́ gbogbo wa. A ní àwọn ọmọ, a ní àwọn akíkanjú, ẹni tí ó máa fún wọn ní go ahead òun ni ọ̀pọ̀lọpọ̀ ń dúró dè. Àwọn èèyàn wà nínú Àmọ̀tẹ́kùn ẹwà àwọn tó bí sínsìn gẹ́gẹ́ bí bàbá wa David Hamilton ti sọnù fọ́nrán ẹ̀ rí wọ́n sọ pé àwọn ọmọ ogun pọ̀ wọ́n rí wọn bẹ́ẹ̀ nítorí rẹ̀ wọ́n pọ̀ lọ. Yes, bá ṣe ń fẹ́ bí bàbá wa Ìbà Gani Adams lógún ọ̀fẹ́ o báwọn náà ṣe ń sọ náà nìyẹn pé àwọn lọ́mọ ogun tó pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní òye. Èmi náà ti sọ bẹ́ẹ̀ rí o, mo ti fìgbà kan sọ bẹ́ẹ̀ rí o tí màmá sọ pé àwọn ọmọ ogun ẹ pé ẹnu ní ó yẹ kí Ìbà Gani Adams bọ́ síta ẹ wò ẹ yẹ ká sùn tọrọ fún wa ìlú tó lófin tí ìjọba ò bá lọ́wọ́ sí torí àwọn á máa wò pé nǹkan tí ìjọba á máa wò ní wípé ṣèbá àwọn lọ́mọ ogun àwọn láàmì air force civil defence wọ́n ní gbogbo ẹ̀ ẹnìkan wá sọ pé òun fẹ́ lọ máa kọjú ojú òun náà máa fi wo àwọn ara àwọn nǹkan tó ń wò lélẹ̀ ara wọn ìdí tí Ìbà Gani Adams tó fi ń ṣe jẹ́jẹ́ wọ́n dẹ̀ mọ́rú ìlú táwọn wà ẹ̀yin ò bá fọgbọ́n sí ẹnìyàn á jẹ̀bi bọ̀m̀bẹ́ o ẹ wo bí tí olóyè Ìgbòho wà lẹ́nu ẹ wo bí tí olóyè Ìgbòho wà ṣùgbọ́n ohun tí ò bá dùn mọ́ wa nínú ni pé ó yẹ kí wọ́n wá ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú olóyè Ìgbòho nǹkan tó wà ńlẹ̀ ó yẹ kí wọ́n wá ọ̀nà tó fẹ́ parí ẹ̀ àwọn bàbá wa àwọn ọba wa ó yẹ kí wọ́n step in kí wọ́n parí nǹkan tó wà láàrin wọn kí wọ́n jọjọ ṣiṣẹ́ papọ̀ òun ní bá ti lọ dùn jù òun ní bá ti dùn jù bí bàbá wa Ìbà Gani Adams ṣe lọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ́yìn bẹ́ẹ̀ náà lolóyè ṣe ní àwọn ọmọ títí ẹ̀ wọ́n ní ọmọ títí wọn àwọn náà tó bó ṣe jẹ́ nìyẹn ìbáṣepọ̀ ẹni ò bá ti lọ dáa jù kọ́lọ́n kó ṣàánú fún wa ní ohun tá à ń wá òun náà làwọn ilé ẹ jẹ́ kó so èso rere bí àwọn ọmọ ogun àwọn OPC bọ́n ṣe bọ́ síta lógún lọ́gbọ̀n bá a ṣe ń fẹ́ nìyẹn ẹ jẹ́ kó so èso rere kì í ṣe pé kọ́kọ́ bọ́ síta lásán kọ́kọ́ dánnu kọ́lẹ̀ ti ṣe tú ẹrẹ́ kì í ṣe ohun tá à ń wá nìyẹn àfi kó so èso rere bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin ènìyàn mi bó ṣe ń lọ nìyẹn ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lẹ́ ń wò yẹn èmi ọmọ yín náà ni Akelamago TV show ẹ̀yẹ méjì òkè ń jàṣà ẹ ṣáà ti rí ẹ bá wa pín ètò yìí mo dẹ̀ kí gbogbo wa Merry Christmas in advance ọ̀pọ̀ ẹ̀ láṣẹ láyé o thank you.